Èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi wọ́n ní àǹtí wa. Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa. Wọ́n ní wọ́n fún Princess Adeola ní designer bags o. Wọ́n ní designer bags tí wọ́n fún Princess Adeola bí wọ́n ṣe sọ o. Wọ́n ní is $1,000. Wọ́n ní Princess Adeola wọ́n ní wọ́n reject ẹ̀ o. Wọ́n ní nǹkan táwọn fẹ́ lọ́dọ̀ àǹtí wa òun ni wípé kí wọ́n fi kábíyèsí àti Queen Naomi sílẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní wọ́n sọ. Wọ́n ní birthday gift àwọn nìyẹn látọ̀dọ̀ wọn wípé tí wọ́n bá lè ṣèyí inú àwọn á dùn. Ẹ jẹ́ kí àwọ̀ inú gist tè. Ẹ̀yin èèyàn lé wọ́n ní àǹtí wa ní kí ló dé tó jẹ́ pé Princess Adeola tí wọ́n ń ṣàìdí Queen Naomi pé ṣé Queen Naomi ló yẹ kí Princess Adeola máa ṣàìdí ni àbí àwọn wípé látìgbà tí àwọn ti mọ kábíyèsí wọ́n ní àwọn ò expect pé Princess Adeola wọ́n máa ṣàìdí Queen Naomi torí ọwọ́ àwọn ni Princess Adeola ọwọ́ wọn ni wọ́n dàgbà sí pé ìgbà tí kábíyèsí àti wọn tó àwọn wà ní London àwọn làwọn take care Princess Adeola. Ẹ̀yin èèyàn wọ́n ní báwo wá ní Princess Adeola ṣe máa ṣáìdì Queen Naomi wípé ṣé Queen Naomi ló yẹ kí Princess Adeola máa ṣáìdì ni àbí àwọn wípé kò yẹ kí Princess Adeola máa ṣáìdì Queen Naomi wípé nítorí tó máa sọ pé tó wà ń bẹ̀ fún Princess Adeola àwọn ni wípé ọ̀rọ̀ yìí wípé ó jẹ́ nǹkan tó yẹ pé ó ń ya àwọn lẹ́nu. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. TV ń kí yín Mashola Gist TV ń kí yín adúpẹ́ àtọpẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ràn gbogbo yín lọ́wọ́ òkè o. Ẹ̀yin èèyàn mi ẹ̀yin náà kúkú mọ̀ pé Princess Adeola love Queen Naomi gan pẹ̀lú gbogbo wọn ní báàgì designer báàgì wọ́n ní $1,000 ni wọ́n ní báàgì ni àǹtí wa náà fún Princess Adeola ìmọ̀ pé wọ́n ṣe birthday. Wọ́n ní birthday gift wọn ni látọ̀dọ̀ àǹtí wa wọ́n ní ṣùgbọ́n Princess Adeola ní pé no àwọn ò ní ìdí birthday gift o látọ̀dọ̀ wọn o ìpè birthday gift táwọn ní ìdí ni pé kí àǹtí wa kan fi Queen Naomi àti kábíyèsí sílẹ̀. Wọ́n mọ̀ pé kábíyèsí ń fẹ́ Queen Naomi wọ́n dẹ̀ mọ̀ pé kábíyèsí ń fẹ́ àǹtí wa wọ́n ní ṣùgbọ́n àwọn ò ní pé nǹkan tí Princess Adeola ń try láti sọ ni pé kí wọ́n má ní kábíyèsí àti Queen Naomi lára mọ́. Wọ́n ní birthday gift àwọn nìyẹn tó bá lè ṣe fáwọn. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé recently là ń gbọ́ pé àǹtí wa ń lọ sí palace kábíyèsí ní gbogbo ìgbà pé wọ́n ń sọ fún kábíyèsí pé àwọn ò fẹ́ dúró sínú palace o àwọn fẹ́ dúró sínú palace o kò yé yín pé kí kábíyèsí jẹ́ káwọn dúró sí olórí quarters oríṣiríṣi kí wọ́n jẹ́ káwọn dúró sí ayaba quarters oríṣiríṣi ni àǹtí wáyé ń sọ ṣùgbọ́n Princess Adeola ń rọ àǹtí wáyé pé kí wọ́n jọ kí wọ́n má disturb kábíyèsí àti Queen Naomi torí àwọn ò fẹ́ nǹkan tó máa gbé ẹ̀mí kábíyèsí gbóná àwọn ò fẹ́ nǹkan tó yẹ pé ó máa disturb kábíyèsí kí àǹtí wáyé yọ̀ǹda kábíyèsí àti Queen Naomi pé àwọn ò ní ìdí báàgì látọ̀dọ̀ àǹtí wa. Ṣé rí nǹkan tí mo like Princess Adeola fún ni pé
wọ́n mọ wọn ara wọn. Wọ́n dẹ̀ ń ṣe ọmọ tó yẹ pé nǹkan tán ní ò tẹ́ wọn lọ́rùn. Tó bá ṣe ọmọ mi báyìí ó máa gba báàgì yẹn lọ́wọ́ wọn. Àtẹnujẹ ẹlòmíì àtẹnujẹ ò ní jẹ́ kó gbádùn. Àtẹnujẹ ò lè jẹ́ kẹ́lòmíì sọ òótọ́ ọ̀rọ̀. Wọ́n ní Princess Adeola sọ̀rọ̀ o pé kán jọ àwọn ò ní ìdí báàgì wọn o. Kò sí nǹkan táwọn fẹ́ fi báàgì wọn ṣe. Wípé nǹkan táwọn fẹ́ ò ní pé kí wọ́n jọ kí wọ́n fi kábíyèsí àti Queen Naomi sílẹ̀ kí wọ́n jọ máa gbé ìgbésí ayé wọn. Bí ẹ̀yin náà ṣe mọ̀, àǹtí wáyé wọn sunkún ló gbogbo ògbà sí kábíyèsí lọ́rùn yìí pé àwọn need emotional support kábíyèsí, àwọn need happiness, àwọn need love, àwọn need romantic time pẹ̀lú kábíyèsí. Wọ́n ní kábíyèsí ní fífẹ́ wọn sí inú palace kò mú yẹn dání. Wípé kò mú romantic àti love dání. Wọ́n ní àǹtí wa sunkún. So nǹkan tí Princess Adeola ń sọ allegedly fún àǹtí wa ò ní pé àwọn ò need anything látọ̀dọ̀ àǹtí wa ju wípé kí wọ́n fi kábíyèsí lọ́rùn sílẹ̀ àti Queen Naomi kó má disturb wọn mọ́. Wípé nǹkan tí kábíyèsí bá sọ fún wọn kàn ṣe. Bí kábíyèsí ṣe ń sọ fún wọn ní ìsìn pé kí wọ́n move lọ sí royal olórí quarters èyí tí kábíyèsí rà fún wọn. Wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ so that kábíyèsí á fi ní rest of mind. Ẹ̀yin èèyàn lé gist tá gbọ́ nìyẹn allegedly ni la mú wá fún yín. Gbogbo yín náà ṣàlẹ̀ mọ̀ pé Princess Adeola ń ṣe birthday wọn. Sí mi birthday yẹn o, ṣùgbọ́n nǹkan tá a gbọ́ ni pé àǹtí wa ó ra báàgì fún Princess Adeola. Princess Adeola dẹ̀ reject báàgì yẹn, wọ́n láwọn ò fẹ́ báàgì. Ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel. Mo dúpẹ́ fún support yín lórí channel. Ọlọ́run Elédùmarè aláàánú á bá mi ṣàánú yín o. Bí ẹ ṣe ń support tẹ́ ń share tẹ́ ń like channel yìí, àánú Ọlọ́run ò ní fi yín sílẹ̀, ìbùkún Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o. Òkè òkè ni ọlá yá máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.